nítorí Fẹ́mi Adébáyọ̀ ìyàwó rẹ̀ gbéná wojú ọ̀rẹ́ rẹ̀. Ẹ jókòó ẹ gbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ariwo ẹ bá wọn dá sí kó tó jù báyìí lọ làwọn èèyàn ń pa látàrí ohun tí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ṣe, ìyẹn Yan Aládùkẹ́. Ó kọ àkọlé kan sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ wípé ọ̀dàlẹ̀ yìí jìn gan ni. Báwo ló ṣe dẹhun tó rẹwà báyìí rú? Tóun bá sì ṣubú ó yẹ kí ọ̀rẹ́ òun kó gbé òun dìde ni. Tóun bá sì ṣàṣìṣe ó yẹ kó daṣọ àṣírí bò òun ni. Òun sì pè ní ẹbí òun, ó pe olè kó wá jà, ó tún pe olóko kó wá mu. Báyìí ni àkọlé tí ìyàwó Yan Aládùkẹ́ kọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ láti pe ọ̀rẹ́ rẹ̀ Ọlátóun tó jòṣe tíátà síta lórí ọ̀dàlẹ̀ tó ní ó wù sóhun. Ṣùgbọ́n arábìnrin náà ò jẹ́ kọ́rọ̀ náà tutù o, ó fún un lésì ọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ Ọlátóun tó jòṣe tíátà kò jẹ́ kọ́rọ̀ náà tutù, tó sọ pé gbogbo nǹkan lòun fi ṣoṣù para tóun ò sọ síta fúngbà pípẹ́, ṣùgbọ́n tóun á tú gbogbo ẹ̀ síta lónìí òun sì ti ṣe tán. Ó ní arábìnrin Yan Aládùkẹ́ dàgbéyàwó òun rú, ó gba okòwò òun, ó gba àwọn ọ̀rẹ́ òun, ó sì ti wá fún ẹ̀mí òun lọ́nà tẹnikẹ́ni tí kò lè yé ẹnikẹ́ni tóun bá ṣàlàyé kí ló tún fẹ́ lọ́wọ́ òun. Ọlátóun tẹ̀síwájú náà rẹ̀ wípé ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ló fi ọwọ́ ara ẹ̀ da ìgbéyàwó ẹ̀ rú. Òun fẹ́ kó sọ bí tóun ti gbà jẹ̀bi nínú ọ̀rọ̀ náà fóun o. Ó ní ó ti pọ̀ òun lára fúngbà pípẹ́ tóun ò sì lè pa múra mọ́. Táwọn èèyàn sì sọ pé Ọlọ́run á jà fóun kóun gbà fọ́lọ́run. Ṣùgbọ́n tíyàwó Fẹ́mi Adébáyọ̀ kò dẹ́kun àti máa yẹ̀yẹ́ òun lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n òun ṣetán láti tú gbogbo pẹ́ẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ báyìí o. Àti gbogbo ohun tóun bá sọ ní kọ̀kọ̀ tí kò gbọ́, òun á sọ ní gbangba. Òun sì retí èsì rẹ̀. Èyí làwọn èèyàn rí tó sọ pé káwọn ẹbí àwọn méjì bá wọn sọ̀rọ̀ o, kó má tú ara wọn síta o, tó pé kòkò ṣíṣe gbogbo aṣọ là ń sá lóhùn.